Oya, oya. Ajamuragun olóde àjà. Lọ́ọ̀ká sáré tó kílé. Olùpẹ̀pẹ̀dà olóde ẹyẹ sódì. Ọba o. Àkàkà. Òun yẹn ó mú yín omi ìfẹ́ súnmọ́ torí atẹ́kùn. Ajamuragun. Ẹ̀yin lè fa kíní yẹn o tó bá jẹun lálẹ́ ẹ̀yin lè fa o tó yẹ sọ pé máa bá wọn lọ rà lẹ́kọ̀ọ́ yẹn. Ṣùgbọ́n yìí sọ fún ó yẹ kí ẹ ti sọ fún ọ ti fẹ́ lọ láàárọ̀ yìí ẹ̀yin lè sọ pé máa bá wọn lọ rà táìmù ti lọ. Ẹ̀dẹ̀ ìgbàlẹ̀ tí mo gbẹ́ lè ra ẹ̀ ti sọ fún wọn. Wọ́n ní kò sọ̀rọ̀ ọba tó gbé wá lẹ́nu. Ẹ̀kúnṣẹ́. Àwọn ọmọ ìlú báárè. Ọba wà lẹ́yìn. Tí rí kankan. Ajamuragun olóde. Olú Okun rèé. Ajamuragun olú Okun àgbà àtijọ́. Olú Okun. Ajamuragun olú Okun. Brafẹ́mi, 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 ẹsẹ̀ yín o, ìjọ ní o, tó bá bọ́ sínú fóònù yẹn. Okun o. Vai, David, vou te dar aí. David, David. Across, homem. Come closer now.
Olú pẹpẹ àjábí. Ògùn owó yáyá. Owó yáyá. Owó yáyá bírí. Kíni ògùn? Nínú ògùn láwà. Olúkàkà bí ká. Ajamuragun olúwokùn àgbà ti lọ. Olúokùn rèé o. Ìgbà mìíràn á tẹ̀lé wẹ̀ kẹ́yẹ sí. Ìgbà mìíràn á tẹ̀lé wáì. Olúokùn. Bóyá wá bẹ̀ yẹn. Oyin bí rí olóyò. Olúokùn rèé. Olúokùn rèé o. Ìgbà mìíràn á ṣe jẹ́ tìrètí. Ìgbà mìíràn á ṣe wáì. Olúokùn rèé o. Okun o. Olúpẹpẹ Àjàmọ̀dún. Ajamuragun. Ojú ti sú o. Kí ló dé? Ojú ti sú o. Kí ló dé? Ajamuragun olókun àgbà. Níbo ló ti fẹ́ wẹ̀? Yes. What do you want to do? No bath. Okay. Me, I cannot carry people. Ajamuragun. Ìjì. Olúpẹpẹ Àjà. Ẹ kó jẹ àbí ẹ kó dírẹ́sì yẹn jẹ. Ẹ kó dírẹ́sì yẹn jẹ àbí you are jomina bonati. Bí wọ́n bá lè kí o ọ̀rọ̀ ké. Jẹ́ ká yẹ o ọmọ ọ̀rọ̀ o. Olúpẹpẹ Àjábìjì sódò òkè onílé kéré wú Àjàmọ̀dún òkè. Ìjì léròdà kákáká. Àwa máa gbádùn kú níbí yìí ni. Daba yí de wá bẹ́ẹ̀. Aramada. Daba kó láti bí ìyàwó kó kanlẹ̀ báyìí. Láìtàn wọ́n kànpù ẹ látàná. Wọ́n kànpù ẹ látàná ọ̀rọ̀ àyèbọ̀ ẹ̀ ta àwọn ẹ̀sẹ̀ tú ẹ lẹ̀ púó ọ̀yẹ́ bẹ́ẹ̀. Ó dára. Àṣà bó ti lọ. Ó dàbọ̀ mẹ́rin àlọ́ rẹ̀. Ó dàbọ̀ o mẹ́rin àlọ́ mẹ́rin àlọ́ ó dàbọ̀ o. Ajamuragun. Kí ló fẹ́ ṣe? Àánú àwọn mọ nǹkan tó pè ní olókun Àjábìjì.
bó ti gbé ẹ lọ mo lọ gbé ló bí ọmọ yìí ó dáa ṣebí ẹjọ́ wá ní ló bá ti ṣẹlẹ̀ ẹjọ́ dira yín mú o. Ó dàbọ̀. Ó lọ. Ajá. Kí ló dé wọ́n sàn dé sẹ́yìn? Ẹ̀rù bà ẹ́ ni. Ẹ̀gbọ́n ṣe lè bá mi ṣe kámẹ́rà mi. Ẹbí Lọ tí mo gbé dání. ẹ̀wọ̀n ṣe lè. Ẹ̀hún yín bẹ́ẹ̀ fi béèrè rẹ̀ yẹn. Wọ́n ní kò ṣe é gbà fún wa. Ẹni tó dẹ̀ lé wọn bọ̀ gbé kẹ̀kẹ́. Ẹ lè dáhùn. Ọdún mélòó lọ bèrè? Jẹ́ ká ṣe bí jẹ́ ká. Okun òsèkìrì Okun pààyà ló ń wọlé. Okun dáwọ́ dúró. Okun dáwọ́ dúró. Ètò òkèlè wọlé. Okun dáwọ́ dúró. Èpè. Èsì ẹ̀kẹ́. Olóògùn. Okun gbọ́. Ó dáwọ́ dúró yá. Okun dáwọ́ dúró ètò òkèlè wọlé. Jẹ́ kó pé dúró. Ọba mi jọba ọba mi ẹ pé mo gbọ́dọ̀ tẹ pé mo ti súnmọ́ jù mo awọ ẹsùn ajá
sáré máa yẹ kó dé bí ó wéyọ̀ kan. Àwọn tó parí wo ló. Any time. 209. 209. 209. Yóò táyé sílé. Olú Òkun Àjàgbé. Lọ́nà fún akádà náà. Hello. Ilé gbogbo ń tagbé. Síbẹ̀ sì wà ń bí. Èló lówó yín? Wọ́n ti kọ́ kàkàtà méjì bí. Ọ̀yá èló lówó yín, time is going. Má súnmọ́ mi sọ yóò wú ẹ. Mi ò rán ẹsẹ̀, mo ti fẹ́ kó bí. Kí ló ṣe o? Iṣẹ́ kí ló ṣe tí fẹ́ fún ẹ 6,000? Wo kọ́lé omi ni. Ṣé kò sí kan omi kankan lọ́wọ́? Ajamuragun Olú Òkun dáwù. Ajá. Níbo ló wà? Babaláwo. Where are you? Ṣé owó tẹ́ máa fi dúró dè wọ́n ní 6,000? Ṣé tẹ́ máa fi dúró dè wọ́n ní 6,000 yẹn? Ẹ máa dúró dè wọ́n. Hello. Ta ló ní báàgì? Fẹ́mi wá. Wọ́n ní tí bá ti fún wọn lówó bá wọn máa dúró tí wọ́n bá ti lọ ok jẹ́ ká ṣe báyìí ẹ lọ dúró tí wọ́n bá ti dúró dè yín tí wọ́n bá ti gbé yín délé kí wọ́n á gbowó lọ́wọ́ mi gbogbo ẹ kú iṣẹ́ tá àlàáfíà ni kí lẹ wí ẹ kú iṣẹ́ tá àlàáfíà ni bàbá o ẹ kú ọjọ́ mẹ́ta ẹ ra sà tá àlàáfíà lẹ wà sà yẹ sà dáadáa ní sà ẹ ra ma o yes ma ẹ kú ọjọ́ mẹ́ta yes ma àlàáfíà ni ma mo ń gbọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ kí lẹ́ ń bá mi sọ ẹ̀ ń bá mi sọ̀rọ̀ ẹ̀yin youth lẹ́gùn drive mi wá síbí. ọ̀gá náà yìí tó bá sà. ok ok follow ṣé followers máa yọ owó ni. ẹja yìí lọ ẹ ra ma ṣàlàfíà ni ma ẹ ra ma o ẹ ra ma o yes ma yes ma yes ma kí lẹ wí mo ń bọ̀. a ní ká wá kí yín ni. ẹ ti kí mi ẹ dẹ̀ bá.
Agbọ́dọ̀ dúró sínú lásán. Ẹbí ẹ ti kí mi. Àbí ẹ ti kí mi. A ti kí agbọ́dọ̀ dúró sínú lásán. Ẹ wọ́n pẹ́ ní àpọ́nlé ni. Bẹ́ẹ̀ni. Agbọ́dọ̀ pọ́n ilé káyọ̀ náà ṣe bẹ̀ta fún wa ni. Ó dà. Ẹ wá kí mi. Bẹ́ẹ̀ni, ó ti pẹ́ agbọ́dọ̀ kí n lórí ìdúró ni. Ẹni àpọ́nlé ni wọ́n. Wàláì, ẹni àpọ́nlé ni wọ́n. So, kí ni ká wá sí báyìí? Mo ń gbọ́. Kí ni ká sí? Kí tẹ́wó? Ṣé owó wà láyé Buhari láyé Tinubu? Níbo ló wà? Mọ́tò táwọn olówó máa ń lò lélẹ̀. Ọgbọ́n. Àti ẹ̀ bá yín dúpẹ́. Bá yín dúpẹ́ ọ̀ṣá ìgbà tẹ́ gbọ́ ọ̀kadà ni. Ẹ fẹ́ sọ ìtàn. Ẹ ń gbọ́ ìtàn. Wọ́n ní ayé ìgbà tí mo wọ ọ̀kadà ẹ gbọ́. Èló ni ká fún wọn? Secretary tá mi lóhùn àbí kò sí níbí mọ́. Yẹ ká lo. Ọlọ́mọ rẹ̀ omi yan nínú tó gbọ́ ọmọdán ni. Okay, CID. Láyé ló ní ká fún wọn pọ̀ o. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí gbọ́ ọ̀rọ̀ tán sọ. Kí lẹ wí? Ẹ jọ̀ọ́. Ọba kí lẹ sọ? Èló ni ká fún wọn? Ọba ọwọ́ yín làṣẹ wà. Kì í sọ ọ̀rọ̀ àṣẹ kọ́ là ń sọ níbí yìí, ọ̀rọ̀ owó ni kábí kò yẹ. Kì í sọ̀rọ̀ àṣẹ là ń sọ níbí yìí. Jẹ́ kí n gbé CID wọlé. Ẹ ti rí. Kábíyèsí o. Ẹ ṣoríire sí àlàáfíà ni. Adúpẹ́ ọba o. Sí o, ẹ ti rí wọn. Mo ní kí wá ṣe fàájì mi létí òkun níbi mọ̀ kó máa ká mi méjì òkun níbí yìí. Sí o, kí ni ká ṣe? Ẹ ti rí wọn. Ó yẹ 100k tó wọn. Ẹ yẹ ká rí pin account pàápàá ìfẹ́ àfà. Tí wàá sáré tẹ ni. Ó wá sí àìdí. A máa pin account àwọn olówó wà online. Èmi ò lè dúró púpọ̀ níbi mo sì ń lọ síbi kan mo ń travel. Bọ́mọ̀ rẹ̀ agbórídìí ọ̀rọ̀. Ní pé mi ò kí ní náírà alẹ́ máa ní láti convert owó yìí. Ó dẹ̀ máa pẹ́. Ó yá mò ń bọ̀ ọba yín sí ìwọ́jẹ́ kásáré wo. Ìfẹ́ ìgbésẹ̀ tó wà nílẹ̀ èlò lè bá mi san bẹ́ẹ̀. Kémi ọba. Ẹ̀yin méjèèjì. Ẹ mo lè send 20k sí yín. Ẹ má yẹ kó pẹ́ wait and get yẹn náà ti tó. Ok. Ẹ yẹ kí n lo fún mi kejì. Ó yá àkáǹtì alẹ́ máa múlẹ̀. Ó yá ẹ jẹ́ kí n béèrè question kan. Ẹ ní sùúrù. Ẹ ní sùúrù. Ẹ gbọ́ mi. Ẹ má bínú o. Bẹ́ẹ̀ ṣe pọ́n mi léyìí. Bẹ́ẹ̀ mi ṣe pọ́n ilé kọ́kọ́ dà. Bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí bá wọ ní mọ́tò tí bá lọ ẹ fẹ́ dì mí mú. Ẹ jẹ́ ká fi sùúrù sí. Tí a bá fún ẹnìkan lówó tó bá fẹ́ jẹ̀gún mọ́yán o gbọ́dọ̀ rí pé bó jẹ́ bisikíìtì o gbọ́dọ̀ kárí. Ẹnìkan kì í já wa dé. Gbogbo ilé tá ń sọ yìí kò sóye tá fẹ́ fún yín tó fẹ́ ká yín. Ìfẹ́ ní gbogbo kan. Oye kó yín tó bá ti fún wa ẹ jẹ́ ká gbà. Bọ̀tí kọ́ tá máa ṣe ni wípé ẹ máa dúró fún àwọn ọkùnrin. Wọ́n máa mú obìnrin kan wá tó máa dúró fún àwọn obìnrin. Bó bá yẹ pé 20,000 náà fún wa, àfọkùnrin ní 10, àfọbìnrin ní 10. Bó jẹ́ 40,000 náà fún wa, àfẹ̀yìn ọkùnrin ní 20, àfọbìnrin ní 20. Mi ò ní fẹ́ kíjà wà. So bó ṣe rí nìyẹn. Bó jẹ́ bisikíìtì ló ká, káfífẹ́ jẹ́. So kí ló ń ṣẹlẹ̀ gangan báyìí kí ni kókó? Ọba ṣàkáǹtì yín ni. Yes. So that má lè jẹ́ ká sáré ṣe transfer and wait and get.
ìfẹ́ ò tí ì sọ̀rọ̀ ọkàn gbégo ojú wá sókè ni ṣé èèyàn la fẹ́ jẹ ní ṣègbè. Ọba, mo máa ṣẹ̀ṣẹ̀ ṣe transfer ní àti títí àìdí máa yá mi. Máa sẹ́ẹ̀dẹ̀ sí padà. Iye tó wà lákàntì mi náírà mo sọ yẹn mi náà máa ṣe transfer ni but iye tó wà lọ́wọ́ mi báyìí ni mo fẹ́ tẹ̀ yẹn. ó bẹ̀rẹ̀ wọlé ẹgbẹ́ fẹ́ lò ná. ok. wọ́n bá ti lọ 20k yẹn ti lọ bẹ́ẹ̀. ó dà. One, two, three, four, five, six. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. What do you want? One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Bây giờ học này thì mấy bác có thể. Wọ́n ní àwọn ọlọ́kadà. mo ní ká bá mi ilé tí ń di ni mo ní ká ṣe é tán ẹ bá ti ṣe é tán ká bá mi. Bí báwo? èlò lówó ti tó wọn èlò lówó tàwọn. tí ẹ bá dúró dè wọn 1, 2, 3, 4, 5, 6 tó bá ti ṣe wọn tó ní kó fún wọn. Ṣé tọ̀dọ̀ yín? ẹ kú sẹ́ ṣe àlàáfíà ni Àlàáfíà ni. a ti sẹ́ẹ̀tì gbogbo àwọn ọkùnrin a ti sẹ́ẹ̀tì àwọn obìnrin. Ṣáà mú tèmi sọ̀kan. no wọ́n sẹ̀ díẹ̀ ni kò lè jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ ṣé gan. tọ́jú ilé o. èmi ti ń lọ nìyẹn o àwọn amúra ń gbòòrò ayé ẹ ṣé gan God bless you.